ẹja kà láti bí ọmọ àná ọ̀yà wa ọmọ tó sunkún lánàá yẹn lélẹ̀ tó ní problem tó ní cancer ní ọ̀sán 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 ẹni tó jẹ́ number 50 ẹ fún wọn lẹ̀ ẹ fún wọn lẹ̀ ẹ fún wọn lẹ̀ ẹni tó jẹ́ number 15 wọn ló jẹ́ mọ̀lẹ́ lọ́lọ́ náà. Wọ́n ló jáde ṣá ẹni tó jẹ́ number 15 wọn. So we donated 2.5 million naira plus fún wọn lánàá gbàtà máa kó lórí ètò lánàá a wà ní 1.1 àbí 1.2 láwa to the glory of God one donation about 2.5 million naira plus so wọ́n dẹ̀ wà ń bí then mo notice pé wọ́n fún ọmọ yìí ní owó ọ̀tọ̀ díẹ̀ ní àná yẹn they donated ẹgbẹ́jọ́kọ̀ ẹmọ́jọ́ sunkún pẹ̀lẹ́ ó ṣàn sunkún náà gbogbo àná yẹn ni so a máa kọ́ distribute 150,000 fún wọn in tó bá kù à ń mọ̀ láti wọn ta máa pín lebet tí bọ̀dá yẹn wọ́n gbọ́dọ̀ kó lẹ̀ ó lè dé anytime so ẹ gbà náà this is 150 ó yẹ dúpẹ́ lọ́wọ́ àwọn tí wọ́n ṣe lè fún yín ẹ máa já kí ní àárín ẹ máa já 150 each ni a máa pín fún wọn àmín pápápá àmín ó yá ẹ̀yin lẹ ní kí ló ní kẹsì lẹ́sẹ̀ kí wá lẹ nílò tẹ́ fi wá ẹ sọ̀rọ̀ òkè ìrànlọ́wọ́ fún ọjà pẹ̀lú tó mo ṣe bí tẹ́ ń sọ pé ṣe yín lánàá ni ṣé ẹ̀ wá nítorí ẹ̀sẹ̀ nítorí ọjà lẹ́bí wá ni ó dà this 150,000. ẹ ṣé mo dúpẹ́ o ẹ máa rí àánú gbà lọ́wọ́ o ẹ̀yin gbọ́mọ sí i olórúkọ Jésù ẹ ṣé gan o. torí ojú ọmọ yìí kí ló lè bẹ́ẹ̀ ṣe sí operation. operation kí ló wá ní kẹ́ ẹ mú wá 1.5 million 150 tó kàn yín ní nípa orí ọ̀fẹ́ ẹ dúpẹ́ ẹ máa dúpẹ́ lọ́wọ́ tó kàn yín. ẹ ṣé ẹ kẹrí òkòdélé iṣẹ́ yín ò ní díṣẹ́ mọ́ yín lọ́wọ́ ẹ máa lékún lórí sí lórúkọ Jésù ẹ ṣé gan yín. ẹ pẹ̀lẹ́ sista ẹ dìde ẹ ṣé mo ẹ jẹ́ ń kúlẹ̀ báyìí sà ẹ ṣé o gbogbo abiyamọ ayé mo dúpẹ́ lọ́wọ́ yín ẹ̀ ní rí jàǹbá àná o iná ló sọ mí dà bí mo ṣe wà yìí o lórí ọmọ lórí àlàáfíà tí yín tìka lára yín ẹ̀ ní rí jàǹbá àná o ẹ̀ ní náwó àná dànù lórí ọmọ lórí àlàáfíà tí yín ẹ ṣé mo dúpẹ́ torí lẹ́yìn tí bàbá àti ìyá tó ń tọ́jú mi kú ẹ dìde fún ìrànlọ́wọ́ fún mi ẹ fẹ́ kí n mọ̀yà lágbára Ọlọ́run ẹ̀yin náà ní mọ̀yà dádì ẹ ṣé mo dúpẹ́ sà Ọlọ́run á túbọ̀ ṣàlátìlẹ́yìn pé ìránṣẹ́ yín dádì owó yẹ bá mi mú dání ìdí ni pé mo fẹ́ dúró sí ìlú Ìbàdàn yìí torí tí n bá kó owó yìí dé kò ní tó ṣe nǹkan kan fún mi tó bá jẹ́ ilé ló ká torí ó wù mí kí n nílé kí n dẹ̀ ní iṣẹ́ tí màá máa ṣe dádì ẹ jọ̀ọ́ gbogbo àánú tẹ́ bá mọ̀ tẹ́ lè ṣe mí lórí owó yìí ẹ jọ̀ọ́ ẹ dìde àánú fún mi lórí rẹ̀ ẹ ṣé mo dúpẹ́ sà. ọ̀dà ìta ọkọ̀ ṣe ẹ ti ọkọ̀ gbàdá nínú. dádì ẹ bá mi mú dání sà. màá mú dání dádì ẹ bá mi mú dání sà. ẹ ọkọ̀ gbà náà ẹ̀yin lẹ ní ẹ̀kọ́ gbà sọ́wọ́ náà báyìí ẹ wà padà ní kábàáyé mú dání you can have your seat. ẹ ṣé iná ò ní tọ́wọ́ yín o. God bless you mama ẹ̀yin lẹ ní iṣu ní kùn kí ló ní kẹ́ ṣe náà. wọ́n ní kí n ṣe abẹ. wọ́n ní kẹ́ ṣe abẹ ẹgbà this one èló ní máa ṣe 500,000 150 ó kẹ́yìn dé nínú owó tí wọ́n dá fún yín lánàá the Lord bless you àmín lórúkọ Jésù ó jẹ́ yẹn mélòó ta fún 150 ó jẹ́ yẹn márùn-ún bọ̀dá ìrè èló náà ní kẹ́ mú àlọ́ hospital ẹ̀dìdé 2 million naira ó lágbára o ẹ̀mí àwọn wòlíì Ọlọ́run yóò dìde àánú 150,000 tó kẹ́yìn ní ẹ̀rí ànúgbà. ẹ ṣé Ọlọ́run á ràn yín lọ́wọ́ ẹ̀ lónìí tàràkà o. ó jẹ́ ẹnì kẹfà àmín bàbá ó yá bàbá yìí ló sọ pé wọ́n gé àwọn lọ́wọ́ àwọn náà ni wọ́n gé àwọn lọ́wọ́ wọ́n dẹ̀ ní àwọn fẹ́ artificial hand wọ́n ní artificial hand ẹni wọ́n ní 9.2 million àbí ẹ̀yin kọ́ lẹ́yìn tó fẹ́ lánàá ẹnìkan dẹ̀ ń chat mi pé àwọn kan máa ń ṣe ń bì kan pé kò ì tó bẹ̀ mi mọ̀ ń pa ẹ̀ ní tó kàn yín nínú tó dá fún ẹ̀yin tí a gbé wá lánàá rí 150,000 tó kẹ́yìn rí bàbá ẹ rí ànúgbà ẹ pẹ̀lẹ́ bàbá ẹ ní kí o fọ ẹ̀mí o àmín ò ní gé yín lọ́wọ́ àtẹ̀yìn àtàwọn ọmọ yín ò ní gé yín lọ́wọ́ ẹ̀ ní daláàbò ara o àmín ẹ pẹ̀lẹ́ sísá àwọn ní problem nípa owó ẹ má ṣe o ẹ má ṣe ẹ ra ànúgbà ṣe gbọ́ it is well with Ọlọ́run àánú yóò dúró tì yín kí náà ní kẹ́ ṣe wọ́n fẹ́ bá yín gé ọwọ́ yẹn àbí wọ́n fẹ́ bá yín gé ọwọ́ kí náà ní kẹ́ ṣe lórí wọ́n fẹ́ bá yín gé ọwọ́
wọ́n ní kí n mú 2.5 wá wọ́n máa gé dànù. wọ́n máa ń gé ọwọ́ wọ́n fẹ́ gé ọwọ́ wọ́n tún láwọn gba 2.5 wọ́n fẹ́ gé ọwọ́ wọ́n tún láwọn gba 2.5 ẹ̀yin tẹ́ ẹ jẹ́ dókítà tẹ́ ń fọ́lọ̀ wá ẹ wá bá wọn ràn wọ́n lọ́wọ́ ọwọ́ wọn mi gbọ́dọ̀ ṣí yàn wá mi gbọ́dọ̀ ṣí ọwọ́ yàn wá. tó yẹ ọwọ́ yẹn ṣàánú ni ó ti lé mi lé kò síbi tí mò ń lọ. ta ló dìde yín lé. àwọn tajọ́ ń gbélé ni. wọ́n ti lé yín lé ẹ má ṣí o ẹ má ṣí o ẹ má ṣí o wọ́n ti lé wọn lé torí ọwọ́ yẹn tó báyìí ó tó báyìí ó ti dégbò gan àfi kí wọ́n gé wọ́n wá ní 2.5 ni wọ́n gé ẹ ti sọ operation ìtẹ́lẹ̀. tẹ́lẹ̀ after the operation ló tún wá wọ́ọ̀sì sí. ó wá wọ́ọ̀sì lẹ́yìn operation. wọ́n ṣe mistake Gabriel mi lẹ́yìn. wọ́n ṣe mistake Gabriel yín lẹ́yìn. bẹ́ẹ̀ni wọ́n á fẹ́ tọwọ́ ọwọ́ mi fẹ́ pé mi ìrọ́wọ́ yẹn lò mọ́ wọ́n wá ní. ẹ máa rí àánú gbà n tó kàn yín lé nírè ẹgbà ẹ rà àánú gbà. God bless you. ẹ ṣé mo dúpẹ́ o inú aráàlú gbá o. ó jẹ́ ní kejì àbí màmá kí ló ṣe yín. mo rántí ẹ̀yin lẹ máa ń ṣubú mọ́ ẹ kí wàá ló kí lẹ fẹ́ ṣe ẹ máa ṣubú kí lẹ fẹ́ ṣe. wọ́n fẹ́ bá mi treat ẹ̀ náà ibi tán ní. kí ni wọ́n bá yín fìtì. wọ́n fẹ́ bá mi treat ẹ̀. wọ́n bá yín treat ẹ̀. wọ́n ní wá sí Benin Republic. èlò náà wá ní ẹ mú wá. mi ní ìdíkọjá 300. 300 150 tó dá fún eré màmá. wọ́n yóò máa ròkè o ẹ ṣé mo dúpẹ́ o. ta ló làǹtì ókè ìwọ ní ẹsẹ̀ dìde náà. pẹ̀lẹ́ ká skẹ́ẹ̀tì lẹ̀ kí náà ní kẹ́ ṣe. wọ́n fẹ́ bá yín straight ẹsẹ̀ yín ìwé náà ní kẹ́ mú wá 1.5 150 tó kàn yín náà yín tá a donate fún lánàá lélẹ̀ torí pé wọ́n pọ̀ ní a ṣe mú màmá sẹ́yìn náà wà ń bí lánàá ni kí náà ṣe fún yín. ókè ẹsẹ̀ yín débò kí wọ́n ní kẹ́ ṣe lórí ẹsẹ̀ yìí má rárá gbé díẹ̀ ó yẹ padà. 250 náà ń fẹ́ gbà lọ́wọ́ mi. 250 ó ti ẹsẹ̀ pẹ́rẹ́ 150 tó ń dá fún yín lélẹ̀ wọ́n ní 250 náà dá náà ní. ẹ ní ṣòfò ọmọ yẹn ò ní ṣọ́kù o ẹ ṣé o ẹ ṣé o. ó yá ó kéèyàn mélòó ó jẹ́ mélòó ta fún 1 2 3 4 5 àwọn 11 ti gbà sáwọn 12 ni 11 ló gbà 1 2 3 4 5 6 7 8 9 10 11 ló ti gbà. bàbá kí ló ṣàyẹ̀yẹ̀ yín lẹ́ni stroke ẹ pẹ̀lẹ́ Ọlọ́run á dìde àánú fún yín ẹ ìdè náà ṣé ẹ lè dárìn ni. ẹ máa ń fọwọ́ kí lẹ́wàá ṣe pẹ̀lú owó yìí. ẹ lọ bẹ́ẹ̀ tó ń tọ́jú yín pé kí ni kọ́ bá yín parí iṣẹ́ lónìí ní ẹ mú wá 200,000 wa stroke ẹ máa ń lọ fẹ́ anybody lówó o a bá ti parí màá ní kẹ́ lọ bẹ́ẹ̀ nìkan ó ní àgbo kan tó máa ń gbé wá ìyẹn kékeré ló náà ń tàbí 10,000 èyí náà mú so ẹnìkan ara àwọn followers wa náà ló rẹ́ nìkan wá tó wá gbàgbó yẹn fún wa àwọn àgbàlagbà ń lò ló máa wọ̀n ní so ẹ gbà ẹ fi tọ́jú ara yín bàbá gbọ̀dá kí ló ṣe yìí ẹsẹ̀ yín kan dàmílò ẹsẹ̀ yín kan ẹ lásìdí wọn làwọn máa tún kàn wọn làwọn máa tún kàn padà wọn ó kàn ẹsẹ̀ yín kò yé mi wọn bá yín tún tò ẹ lónìí ẹ mú wa 500,000 èyí lẹ ti rí ń bẹ ẹ ti rí yẹn kan ẹni tí wọn ní ká dá fún ilé nìyí ẹ rà ànúgbà màmá ẹ̀yin ń kọ́ ó yẹ ẹ ṣí 150 times. mo jẹ́ opó láti 21 years ago lọ́kọ mi ti kú láti 21 years ago lọ́kọ mi ti kú. láti 21 years ago lọ́kọ yín ti kú. bẹ́ẹ̀ mo wà ní ọmọ 28 years nígbà tọ́kọ mi kú sà àdìgbà mo dẹ̀ ti ní accident yìí báyìí ọdún kẹjọ rèé mo lọ gbẹ̀bí fún yàn ni torí ìránṣẹ́ Ọlọ́run ni mí. ìránṣẹ́ Ọlọ́run ni yín ẹ lọ gbẹ̀bí fún yàn ẹ lọ gbẹ̀bí ẹ lọ. ẹni wọ́n dé oyún mọ́ nínú ni sà. ẹ wá lọ gbẹ̀bí fún ó wá bímọ láyọ̀ àtàlàfíà. so bí mo ṣe ń bọ̀ láti bẹ̀ ni mọ́rúwá gbá mi. mọ́rúwá sì gbá yín láti ibi tí lọ gbẹ̀bí kí wá ló ṣẹlẹ̀. onímọ̀rúwá yẹn dẹ̀ sọ pé òun ní 30 náírà ọdún yẹn dẹ̀ ní sà òun ní ọmọ mi mẹ́ta tí wọ́n get admission. Daddy àtìgbà ẹni ogun yẹn ti dìde
láti ìgbà tó gun dẹ̀ ti dìde mi ìrẹ́ni tó fún mi ní kọ́bọ̀ ju 10,000 naira. kí ni wọ́n ní kẹ́ ṣe sẹ́sẹ̀ yìí màmá. dáàdi iṣan tó wà ń bíbà yìí ó ti yọ ó ti já. egungun tó wà ń bíbà yìí wọ́n ti yọ. bẹ́ẹ̀ sà irin náà wá kó sínú ẹ̀. irin ló wà nínú ẹsẹ̀ yín báyìí. bẹ́ẹ̀ sà irin ló wà nínú ẹ̀. so wọ́n dà pé tó bá fẹ́ bá mi ṣe wípé màá ná 1.5 million naira. olúwa o. ó ní mò ń wá kiri. ó dà màmá n táwọn èèyàn dá fún yín lé nílé ẹ tí ẹ kọ́ dúpẹ́ lọ́wọ́ àwọn èèyàn náà. gbogbo ọwọ́ tó fún mi lówó ọwọ́ yìí ò ní gbẹ o ọwọ́ yín ò ní kàn sálẹ̀ àpò iṣẹ́ yín ò ní dìṣẹ́ àdánwò tí ń dé bá ẹ̀dá tó fi ń tọrọ jẹ kò ní dé bá yín Agbala Gabriel ẹ̀ ní kàndánwò o lórúkọ Jésù mo gbà á ládùúgbò àwọn ò ní fi yín pa wá lẹ́kún o ọwọ́ yín lè máa fi gba ẹ̀tọ́ yín o lágbára Ọlọ́run alààyè ẹ̀ nídẹ̀ẹ́ ní àkọlẹ̀bọ̀ ògo yín ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ní onú Agbala Gabriel yìí ògo yín ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ògo yìí bó ṣe ń tàn káàkiri gbogbo ẹ̀dá alààyè tó àbínú obìnrin tí wọ́n sọ pé òun fẹ́ paná ògo yìí àfẹ̀mí ara ẹ̀ ṣètùtù tọmọtọmọ ní o orúkọ Jésù mo gbàdúrà fún gbogbo ẹ̀yin tẹ́ fún mi lọ́wọ́ yìí o ọwọ́ yín ò ní kàn sàlẹ̀ àpò ẹ̀ ní màdẹ́wù ọmọ o lórúkọ Jésù mo ní fòkú ìtẹ̀rẹ̀ mọ́tò wálé o orúkọ Jésù mo gbàdúrà fún yẹn ṣé mo dúpẹ́ mo mọ̀ ọ́ lóore o ẹ ṣé iná àárẹ̀ àánú gbà o. Bàbá ní ó jẹ́ 2.1 owó ti bọ̀dá yẹn 150,000 owó tán dá fún wọn yìí ó máa kù 250,000 mo gbọ́dọ̀ pín fún wọn náà mo gbọ́dọ̀ pín torí owó wọn ni mo ti pín 150,000 fún wọn ẹ dá 2.5 fún wọn bóyá ó lé 10,000 àbí I think so mo mọ̀ so ó dẹ̀ ń kú ẹnìkan wọ́n ti 150,000 yẹn 14 yìí ó jẹ́ 2.1 èèyàn 15 tó kù ẹni 15 tó kù ó jẹ́ 150 ó jẹ́ 2.250 ó wá ń kù 250,000 lẹ̀ ó kù 250,000 lẹ̀ so ẹ bẹ́ fún 250,000 báyìí ẹ kó wá 250,000 tó kù rèé 250,000 tó kù rèé so ti bọ̀dá yẹn náà wọ́n á gba ti bọ̀dá yẹn ó gba tiẹ̀ so this is 250,000 damilo àwọn mélòó ní àwọn 15 ṣá àwọn 15 tàbá ṣe 20,000 15,000 ó sì máa kù lẹ̀ èèyàn 15 ok mo fẹ́ kó kárí wọn 250 rèé ṣé tàbá ṣe 20,000 èèyàn 14 á jẹ́ 2 kò lè pé 15 náà la máa ṣàbí 15,000 yóò wà tún kéèlò nílẹ̀ tàbí 15,000 sórí ẹ̀ ó yẹ bá wa ṣí a ò ní jẹ kíni porúkọ ẹ̀ àìlèdèbò irọ́ owó yìí ni tàbá ṣe 16,000 16,500 yóò kárí èèyàn 15 ó yá a nílò ẹnìkan ó yá professors ẹ gbà ẹ máa ṣe ní 16,500 16,000 so owó tá a fún wọn máa jẹ́ 166,500 owó tá a fáwọn tí a gbé jáde lánàá máa jẹ́ 166,500 ẹ ó rí àánú gbà o ẹ ó jẹ èèyàn ojú òní tì yín we sincerely appreciate ẹ dúpẹ́ lọ́wọ́ wọn o ẹ dúpẹ́ o. mo ń bọ̀ wọ́n ní ká fún wọ́n dá extra lánàá wọ́n dá extra 70,000 fún ọmọ yìí wọ́n dá extra 70,000 fún wọ́n dá bẹ́ẹ̀ tí tá a máa ṣe rèé ṣe ó dà pé 70,000 ẹnìkan náà fún wọn ní is it 20,000 torí pressure yẹn pọ̀ lánàá gan wọ́n pọ̀ lánàá gan bẹ́ẹ̀ tí n tá a máa ṣe rèé èyí la fún yín 150 ẹ jẹ́ ká bá wọn fi 100,000 kún ẹ̀yin tẹ́ ẹ dẹ̀ wò pé bóyá ẹ fẹ́ support ọmọ tó ń ké yìí láti ṣe kínní ẹ tún lè máa pè wọlé báyìí but listen just calm down ẹ jẹ́ fún wọn 100,000 yìí sí tiwọn torí àwọn èèyàn pè torí ọmọ yìí lánàá so ẹ máa rí àánú gbà so this is another 100,000 for you God bless you ẹ gbà that's 250 so. tó bá sọ ń pa ọmọ yẹn ó yá tó ti ń pẹ́ láti ṣe ọmọ orúkọ yẹn tó.
Ìbínú ni o, àárọ̀ ọ̀la fẹ́rí ẹ̀lú. Ẹ bá lọ bá pé kò lè jẹ́ni, ó dàárọ̀ ọ̀la. Ẹnì kan lọ bá wọn. Ó máa lọ lé, kò lè jẹ́ni, ó dọ̀la. Ó wá kọ́tò. Orúkọ Jésù, ìgbà kó sílẹ̀ àánú Ọlọ́run kó dì í, ìgbà kó tí sílẹ̀ ẹ̀rí ànúgbà Jésù Olúwa. Ó yá 16:5. 11 láàárọ̀, dáàni 11 kan lọ́la. Kò sí. Kó ètè wà láàárọ̀ ní 11. Sí Friday, kó ètè wà láàárọ̀ ní 11. Ó yá 16:5 àbí? Honda sí Honda àkọ́dà 16:5 ẹ̀ la fẹ́ há fún wọn yìí o, òun la fẹ́ máa há fún wọn yìí. Àmín. Àmín. Ẹ jókòó. Ó yẹ mẹ́ka 16 ṣó pé 16:5 fún ẹjọ́ pé o mo fi Ọlọ́run bẹ̀ yín o. 16 di mẹ́ta ni o, 16 la kà sí mẹ́ta mẹ́ta. 16 dáhùn lẹ́ka ìfẹ́ fún ilé. 500 Honda 500 ní àwọn ilé. Àwọn kan pé o. Ó yẹ ká yàn. Ẹ wọ ẹ̀ṣẹ̀ ní kàńtẹ̀ nǹkan pé don't do that for me. Mo ní 16,000 ní sà. Ó yẹ ká yàn, ó yẹ ká. Ó yá gbé wá bì náà. Ẹ má mi ò fẹ́ ráìsì kó dà lẹ́ o. So lọ́bà àwọn arúgbó wa ń bẹ́ ń bí afẹ́pẹ́ ráìsì fún ráìsì ti wọ́n iye ráìsì dèlò 45. ráìsì di 45,000 gbé bí àwọn kan ebi dẹ̀ ń pa wọ́n lé wọn rí oúnjẹ jẹ so if we give them rice ṣe ayọ̀pá mo ti ẹ̀yin ẹnì karùn-ún yín dà Honda mo ti dá ojú yín mọ̀ Friday lẹ́ ń bọ̀ you're coming by Friday so àwọn arúgbó wa rèé tá a fẹ́ pín ráìsì fún wọn ráìsì ọ̀nà ń wọ̀n lọ́wọ́ yìí kọ́lọ́njí ó tó àpò mélòó rèé 7 báàgì foundation wà làwọn máa ń há ráìsì o bẹ̀ tí ò bá wá tó ẹ̀yin náà lè bá wa dá sí i tí ò bá tó wọn ó yá ẹ máa wọ̀n bẹ́ẹ̀ bá ṣe wọ̀n ó yá ibo náà ń gbà lọ ó yá ẹ máa lọ ó yá ẹ máa gbé fún mi ẹ yáwọ́ níbi tẹ̀ ń ṣe ó yá àmì o màmá àtẹ̀yìn náà ó yá yìí màmá ẹ ra àánú gbà o àmì màmá díẹ̀. Àmì o ẹ máa yáwọ́ sí abọ́kọ̀ kan náà ni ẹ bá wa mánéjì àwọn arúgbó wa rèé o àmì o arúgbó àti opó ni à ń fún ní rice old people and widow arúgbó àti opó ó yá wọ́n máa bọ̀. Ẹ máa bọ̀. Ẹ má ṣubú o. Màmá báyìí ni ẹ gbà. Báyìí màmá báyìí. Ẹ ló máa fún mi. Ẹ gbà báyìí. Táwọn yòókù ń bá lọ. Ọlọ́run jẹ́ àpò mélòó là ń há lónìí? Àpò méje là ń há lónìí fún àwọn arúgbó àti àwọn opó ráìsì ti wọ́n. Ráìsì ti di àpò èlò lápò. Ṣópó lẹ́yìn ni. Ẹ jọ̀ọ́ ẹni sùúrù jọ̀ọ́. Ẹ wo tí arúgbó àtọ́pọ̀ ò bá tí ì tán ẹ má mú anybody wá ta ló wà ń bẹ̀ yẹn gan-an. Àǹtí bọ́ sẹ́yìn náà ìṣarúgbó ìṣopó. Mo ń bọ̀ tẹ́ ẹ bá ti ṣarúgbó ní àbòpó.
àtòpó lẹ́yìn bá sopó àbárúgbó mọ́ ìdè bí o jáwọn arúgbó yẹn àtòpó gbà tán àti bó ẹ̀yìn. Àmín. Arúgbó àtòpó number 1. Number 1 gbà tán tó bá wá sẹ́kù lẹ̀. Arúgbó àtòpó number 1. Àtòpó ni yín ni. Arúgbó àtòpó number 1. Ẹ dá mi lóhùn, ẹ dá mi lóhùn. Báyìí báyìí mọ̀mọ́ báyìí. Ó bá ẹni bá ṣe ń lọ. Arúgbó àtòpó number 1. Àwọn arúgbó àti opó. Àwọn arúgbó àtòpó. Ó yá 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 ó yá. Àwọn security. Lẹ́nu gate. Kí ni tó ń sọ̀rọ̀ lórí ọmọ yẹn ni? Ta ló wo kọ́mẹ́ǹtì? God bless you lovers. Dúró bẹ́ẹ̀ kan tò sí màmá báyìí. So God bless you lovers. Ọmọ wo? God bless you, lover. We are sharing their 16.5. 16.5 tó wà lórí owó wọn. A ní láti share fún wọn. Wọ́n ẹ sí mò ń bọ̀. Ẹ ṣe aláàánú ni wọ́n yín o. Ẹ ṣe tí o wà lópẹ́ o. Ọlọ́run aṣọ yín onílọ́pọ̀ ìlọ́pọ̀. Ti bọ̀dá yẹn tó wo ló tún kù nílẹ̀. Ó kù 3,000. Ó ṣẹ́kẹ̀ lò 3,000. wọ́n náà dáwó díẹ̀ fọmọ yìí ní ìmọ̀ tí o. 25 fún ọmọ yìí. Dárí tí wọ́n béèrè tó lò ní operation fún wa ní ọdẹ kan ẹnìkan náà tó pè ẹni kí n dúpẹ́ lọ́wọ́. Ọjọ́mọ iná fún 100. Very good, very good. Ẹ ṣe tẹ ẹran mi létí. Ó yá ṣé kàṣíwà 100. I lent the donated. Hold on. Hey, hold on. Ẹ má bọ̀, hold on. Ẹ má ìpín. I lent the donated. I lent the donated another amount for this boy. Mi ti ẹ wá rántí nínú church lénìí. Mo dẹ̀ fáwọn tó bá donate owó. Wọ́n lè pẹ́ ní 225,000. Okay. Oh, that this is 100,000. Tọ́ ma ti parí sí i. Èló lẹ́nu bẹ́ẹ̀ ṣe kí ni fún? 1.5 million. Èló lówó jẹ́ báyìí? This is 200,000 plus. So kẹ́ tó lọ, màá fi 25,000 kó owó tẹ̀ náà dá, á jẹ́ 150. Kẹ́ tó lọ máa fún 150,000 yẹn. Ẹ ṣe o, iná ní ìtawọ̀ yẹn wọ́n yẹn máa ròkè o. Ẹ ṣe mo dúpẹ́ iná ní sunkún lórí ọmọ yẹn ní fìnnira lè gbà. Ẹ kéré òkò délé ẹ ṣe mo dúpẹ́. Lórí láti gbà lọ́wọ́ yín mẹ́. Láti gbà lọ́wọ́ yín. Kò sówó mọ́. Ẹ ní ṣòfò ọmọ ẹ ní ṣòkú o, àdánwò ní dé bá yín o. Ẹ ní dẹ́ni àná o. Ẹ má bu. Má yà á. Ẹ ṣe bí nípa yóò. Adúpẹ́ wa mọ̀ lóore ni. Ó yá màmá ẹ dá mi lóhùn. Ẹ máa ṣàdúrà fáwọn tó tọ́lọ́ ń lò fún wa. Àwọn tọ́lọ́ ń lò fún wa. Ẹ máa ní ṣe o.
yẹ ká ti jó pọ̀ gan o. ebi ò ní pa yín o. Kò mọ ní ká ẹ bọ́ síbẹ̀ yẹn kí ló ṣe ibẹ̀ yẹn. Ẹ máa bá wa ṣàdábà àwọn tọ́lọ́ ń lò fún wa ẹ máa pray fún wọn sẹ́yìn ìdókòó ni ọlọ́dún sẹ́yìn ìdókòó. Mama báyìí lẹ́yìn gbà náà. Ìwà ni mo wá gbé ga. Ẹ máa ṣàdúrà fáwọn tó. ìgbà ìtẹ́ ṣé o. Ọlọ́run máa ṣe o. Ẹ ṣe sá o, ẹ dúpẹ́ mọ́ o, ẹ mọ̀ ní lárí, ẹ mọ̀ tẹ́gbẹ́ o. Ọlọ́run ní kó ń jẹ yín bí ó há o ẹ lè máa fún àwọn. Ó tó o, oko níyàbí. Ó yá gbéra. Oko ní. Ṣéyàwó yìí ti kú ni? Ṣéyàwó yìí ti kú ni? Múnísà ti kú ni? Ọ̀nà mo fi ń béèrè. Oko ní. Sí ilé ọkọ ẹ bó báyìí ní òkú àtàrúgbó yìí náà. Wá sẹ́wọ̀n ni ọba ilé wọn bàbá ìlú yìí. Wà ó dẹ̀ wá tó ṣá lọ́hùn sí. Láì sì ti di èlò lápò 45,000. Congo di 17. So 1,700 lang. Ẹ ṣe àdúrà yín ọgbà o. Wọ́n lè má di. Ẹ gbà báyìí wábí. Ẹ̀rọ máa gbé fún wọn o. Ẹ̀jẹ̀ kó gbẹ́ lẹ́nu. Ọlọ́run ṣeun, ó dẹ̀ wà tó. Ìdápò méje lára. Àpò méje yẹn túmọ̀ sí èèyàn 210. Ọjà èèyàn 210. Ẹ wá. Ẹdú. Àwọn ọ̀pọ̀ mọ́nà. Ó yá. Kí ni tí pẹ̀lú àpò báyìí? Ẹ̀dín tẹ́dì. Sọ́pọ̀ nìyí ni. Ìṣòpò ẹ̀dẹ̀ ń ṣarúgbó ẹ̀bọ́ báyìí. Ìdí fáwọn òpó sọ́pọ̀ nìyí ni. Òpó àtàrúgbó nọ́mbà 1. Sọ́pọ̀ nìyí ni. Ó yá. Sọ́pọ̀ nìyí ni. Sọ́pọ̀ nìyí àbárúgbó. Ó yá. Ọ̀yá o, ṣókò ní ìlú. Ẹ dá wa lóhùn. God bless you. Ẹ rí àánú gbà o. Òpó àtàrúgbó nọ́mbà 1. Àǹtí. Ọ̀yá.
fast ẹ ó rí àánú gbà. Àmín Jésù. Òní ní ọjọ́ kejì ní oṣù August ire máa wá yín rí. Ilẹ̀kùn àánú á ṣí fún yín. Bọ̀dá ìrora bí ẹ ti ń support àwọn arúgbó opó, àwọn aláìní, àwọn tó ní ìpèníjà ní Agbala Gabriel, ojú òní tì yín o. Ó yẹ sáré máa kó yòókù lẹ̀. Àwọn tí wọ́n ní tó máa jẹ́ ńlé nìkan tó báyìí. Àwọn tó máa ní tó máa jẹ́ ńlé wọ́n lè tó báyìí. Àwọn tí wọ́n ní tí wọ́n jẹ àbí tó sáfẹ́rẹ́ díẹ̀ fún wọn. Ẹ bá ní tí ó jẹ tó tì wọ́n, ẹni yẹn ṣépè fún rẹ̀ ni. Ẹni tọ́lọ́ ń bless tó tún wá tó fún ráìsì abọ́kùn. Bí pé yẹn ṣépè fún rẹ̀ yẹn nìyẹn. So ojú òkòrò ló mọ ẹlòmíì di aláìní. Ṣèbí kan tó kù lélẹ̀. ẹlẹ́kẹjọ nìyẹn o. Ẹ tún fẹ́ já ilé ni. Eléètì ọ̀yà ìyẹn ni ẹ̀wọ̀n ìyẹn nǹkan wọn lọ́wọ́ yẹn. Ó yá bẹ́ẹ̀ ni arúgbó ṣùgbọ́n next week. Ó yá ẹ máa kó wá. Ráìsì. Ẹ má jò dánú o. Iwájú ni ẹgbẹ́ ẹ má kàn mí lọ́wọ́ náà ẹgbà báyìí. Ẹ ṣàdúrà ni. Lade. So it's done. God bless you. We love you. Gbogbo ẹ̀yin tí Ọlọ́run ń lò ojú òní tì yín. Ìrànlọ́wọ́ láti òkè yóò dìde fún yín. Ọwọ́ Olúwa yóò wà lára ìrìn àjò yín. Ẹ ó rí ọwọ́ Ọlọ́run. Ẹ ó rí iṣẹ́ ẹ̀mí àti iṣẹ́ ìyanu. Ojú òní tì yín o. Ọ̀tá òní yọ̀ yín o. We want to appreciate you. Thank you so much. Ẹyọ̀kan náà ló kù. We want to appreciate you. We want to appreciate you. God bless you. We appreciate you. God bless you. Ìrànlọ́wọ́ láti òkè yóò máa dìde fún yín. Torí pé ẹ̀ ń bọ́ àwọn tí ebi ń pa. Torí pé ẹ̀ ń dúró fún àwọn tí ẹ share. Mo fẹ́ pray for you. I want to pray for you. Lágbára Ọlọ́run ní alẹ́ ọ̀la màá ṣe one-on-one prayer. I'm going to be on live lálẹ́ bí 7-8 lálẹ́ ọ̀la Thursday. Ìkòròdú à ń bọ̀ on Saturday. We are coming on Saturday. Ìkòròdú come. I'm coming on Saturday. Ìkòròdú. Come please. Ìkòròdú we are coming on Friday by God's grace. We are coming on Friday. Màá pray fún ẹ share. Màá pray fún ẹ̀yin olólùfẹ́ wa ní alẹ́ ọ̀la. I want to come to pray for you. I pray for you live. Ní alẹ́ ọ̀la ní abí aago 7 sí 8. Mo ti ṣe tipẹ́. Mo ti ṣe one-on-one prophecy, one-on-one prayer, one-on-one word. Ó ṣe díẹ̀ tí mo ti ṣe. I'm going to be on live tomorrow evening, tomorrow night, maybe 7 or 8 p.m. Just expect me on live. Láàárọ̀ la máa gbé arọ kan wá sí live àrò Jésù. Àwọn ọmọ wa live láàárọ̀ labẹ ní alẹ́ for prayer ni. Ìkòròdú ẹ retí wa ní Saturday Ìkòròdú for Christ Saturday láti aago 3 ọ̀sán ní area Gbèrìgbè AP bus stop. AP, the Lord bless you. The Lord cause his face to shine upon you. It shall be well with you. Gbogbo tí ẹ dáwọ́lé ó máa yọrí sí ire. Gbogbo tí ẹ dáwọ́lé ó máa yọrí sí ire. Ẹ share ẹ jù sáwọn èèyàn. Mo rán àṣẹ jáde. Ibi tí ayé rò pé ẹ lè dé Olúwa mú yín jù bẹ́ẹ̀ lọ. Àánú ìrandíran ó dìde fún yín. Ẹ̀mí mímọ́ ó gbé yín ga. Ilẹ̀kùn àánú yóò ṣí fún yín. Ẹ̀yin èèyàn ẹ ó dìde láyé. Ẹ ò dẹ̀ ní jábọ́ mọ́. We have lovers all over the world. We have lovers all over. Kò sí country ọ̀hún tí wọ́n wo Agbala Gabriel. And I am standing right here praying for you. In the name of Jesus. Ẹ ní jábọ́. Ipa Olúwa yóò dì yín mú.
gbogbo ẹ̀yin tí ẹ nílò ọkọ Olúwa yóò fún yín ní ọkọ tí yín, ẹ̀yin tí ẹ nílò ìyàwó Olúwa yóò fún yín ní ìyàwó tí yín, ẹ̀yin tí ẹ nílò ọmọ ẹ gba ọmọ yín, ẹ̀yin tí ẹ nílò iṣẹ́ ẹ gba iṣẹ́ rere, ẹ̀yin tí ẹ ń bá project kan tàbí ìkejì Olúwa yóò bá yín yanjú ẹ̀, gbogbo ẹ̀yin tí ẹ nílò financial breakthrough ayọ̀ǹdẹ̀ fún yín, ayọ̀ǹdẹ̀ fún yín in the name of Jesus. Gbogbo ẹ̀yin tí ẹ ń ṣàìsàn Olúwa mú yín lára dá, Olúwa mú yín lára lé, gbogbo ẹ̀yin tí ẹ nílò ìwé ìgbélú ẹni tó pè mí gbà fún yín, ẹni tó pè mí kó gbà fún yín, ayé ò ní tú yín sí o, ayé ò ní tú yín sí o, àṣírí rẹ ò ní tú, gbogbo ẹni tó ń retí ìṣubú ẹ Olúwa bá wọn wí, Olúwa bá wọn jà, ẹni retí ìṣubú ẹ yóò gba ọfà, ipa Olódùmarè yóò gbé yín ró, agbára Ísírẹ́lì yóò dì yín mú. Mo fẹ́ pray fún yín jù báyìí lọ. I want to pray for you because I feel like praying for you. This is the month of August. Oṣù kẹjọ láwa gbogbo ohun tí ẹ dáwọ́lé yóò yọrí sí rere, gbogbo ohun tí ẹ dáwọ́lé ó máa yọrí sí rere. Aláàánú kan tó jẹ́ gbogbo rìn lọ yóò dìde fún yín. Ogun tó dìde sí ọ láti January oṣù ìlógún yẹn tán, oṣù ìlógún yẹn wọlẹ̀, oṣù ìlógún yẹn wọlẹ̀. Ẹ̀yin abiyamọ tẹ́ bí mọ̀dà ẹ̀ ní fojú sunkún ọmọ yín, ẹ̀ ní fojú sunkún ọmọ rẹ tí ò ti sọ̀rọ̀ yẹn, ọmọ rẹ tí ò ti rìn yẹn, ọmọ rẹ tí ayé ẹ̀ tó ti dàrú, ọmọ rẹ tí ìgbé ayé rẹ̀ ò yí ọmọ, Olúwa tún ayé ẹ̀ ṣe, Olúwa tún ayé ẹ̀ ṣe, Olúwa tún ayé ẹ̀ ṣe. Olúwa sọ fún Joshua níwèé Joshua chapter 3 verse 7, Joshua láti sin lọ ni màá bẹ̀rẹ̀ sí ní gbé ọ̀gá lójú ọmọ Ísírẹ́lì kán lè mo ṣe wà pẹ̀lú Joshua kán lè mọ̀ pé bí mo ṣe wà pẹ̀lú Mósè ìránṣẹ́ mi bẹ́ẹ̀ mo wà pẹ̀lú rẹ̀, ẹni tó ṣàmì Olúwa gbé yín ga, káyé lè mọ̀ pé Olúwa pẹ̀lú yín, Olúwa gbé yín ga, Olúwa gbé yín ga, Olúwa gbé yín ga, Olúwa gbé yín ga. Hósíà 2:22 ó lé mi ó ṣàánú fún ẹni tí ò tí ì rí àánú gbà, ẹ̀yin tẹ́ ẹ̀ tí ì rí àánú gbà ọ̀run àánú kó ṣí fún yín, ọ̀run orí ọ̀fẹ́ kó ṣí fún yín, ọ̀run ojú rere, ìmúṣẹ ìlérí, ìmúṣẹ àyànmọ́, fulfilment of destiny, fulfilment of prophecy, fulfilment of covenant, God's covenant concerning your life. I declare shall be fulfilled right now in the name of Jesus. Fún wa sí ìmúṣẹ bẹ́ẹ̀ ni yóò rí. Ojú òní tì yín, ọ̀tá òní yọ̀ yín. Jésù Olúwa, mo ti wọnú ẹ̀mí tì yín. Ẹjọ́ di alẹ́ ọ̀la. Ẹjọ́ di tó bá ti di alẹ́ ọ̀la. We're going to pray together and I believe God is going to answer your prayer. Àwọn àkàndá yẹn dà, ẹ bá ń pọn wá kí n pín káàṣì fún wọn. Ẹni bínú, ẹ̀yin mélòó ni? No, àwọn mo ti fáwọn olówó tí wọn. Àwọn àkàndá rè o, àwọn àkàndá gbé sójú wọn. Àwọn àkàndá rè o, àwọn àkàndá rè. Ẹ̀yin mélòó ni ẹ wá? Àwọn ṣé àǹtí ìdán wa bẹ̀rẹ̀. Ẹ fẹ́ rí mi ni. Ẹ dẹ̀ pò lọ́dọ̀ wọn. Àkàndá 1 2 3 4 5 6 7. Màmá, ìbọn ti fẹ́yìn lówó lọ́jọ́ sí. Mo ìfún yín sákàndá lẹ́yìn náà ni. Àkàndá mélòó ló wà bí márùn-ún àbí mo ti fún 2,000. Tí n bá tiẹ̀ rẹ́ ń tó lè bá mi fún ọ ní àwọn àkàndá. Iṣẹ́ wo lẹ́yìn ṣe? Mo ń tajà nínú ilé ní ìṣòro owó kankan tà mọ́ o. Ẹ ń tajà nílé ìrówó ọkọ̀ tà mọ́. Ọ̀rọ̀ ọjà wo lẹ̀ ń tà? Mo ń ta àtẹ mò ń tà o. Àtẹ lẹ̀ ń tà. Bẹ́ẹ̀ ni o, àtẹ mò ń tà nílé. Àtẹ èló lẹ fi ń tà tẹ? Gbogbo yìí tó lọ bá ràn yín lọ́wọ́ tẹ́ ẹ bá fún. Èló lẹ fi bẹ̀rẹ̀ àtẹ? Nígbà mo bẹ̀rẹ̀ gbogbo nǹkan ọ̀tí ìwọ̀n báyìí owó tí mo. Èló lẹ fi bẹ̀rẹ̀ àtẹ? 50,000 mo fi bẹ̀rẹ̀. Lẹ fi bẹ̀rẹ̀ àtẹ ńgbà tẹ bẹ̀rẹ̀ ó dà. N bá tiẹ̀ rẹ́ ń tí ó bá mi bless àwọn àkàndá yìí nírọ̀lẹ́ yìí. Ẹ gbà. The Lord bless you. Ẹ máa rí àánú gbà. Ṣé accident ni àbí wo? Polio máa kí. Èwo ń jẹ́ polio? Ṣé èyí mọ̀ wò kí mọ̀ wá bẹ́ẹ̀ o? Tẹ́lómi àti o. Irú ìtọ́jú mi bí ọmọ ọdún mẹ́rin àbọ̀. So, ó dẹ̀ wọ́n láwọn wá rí mi ní ẹ lọ pẹ̀kú mi ẹ̀. So, ẹ̀yin lẹ́yìn ń tàtẹ, kí lẹ́yìn ń ṣe? Mo rán báàgì, ẹ rán báàgì, ẹ dẹ̀ rán báàgì, ẹ já wo nǹkan kan ṣe fún wọn, kí lẹ́yìn ń ṣe? Provision ẹ tún gé láyé lọ́nà, ẹ̀yin ń kọ́ màmá arúgbó lẹ́yìn lọ́jọ́ àwọn arúgbó ẹ̀kú bẹ́ẹ̀, ẹ̀yin ń kọ́ provision lẹ́yìn ẹ̀yin ń kọ́ provision pẹ̀lú food stuff tí n bá rí ìbẹ́yìn ṣe ń tà tẹ̀yẹ díẹ̀díẹ̀. Ṣe bẹ́ẹ̀ ń ta díẹ̀díẹ̀ báyìí ṣé ẹ̀ tà mọ́ báyìí rárá ni. Kódà gbogbo ọjà tí mo lè kó mo rí wọ́n ń ta díẹ̀díẹ̀ báyìí o. Tí àwọn márùn-ún ni sábà ti rí bí i 20,000 kan àbí 30,000 fún wọn sábà rí fún wọn
ẹ wá kẹrin rí mi ní sáà ní Friday abatẹrẹ 30,000 fún àbí 20,000 sáré máa wo comment ọkàn mi sọ pé àwọn yẹn máa ṣe nǹkan fún wọn ọmọ àkàndá márùn yìí ọkàn mi bá sáré wo comment fún mi ní fóònù mi fóònù tèmi dà ẹ jẹ́ n sáré wo èèyàn 2 3 tó bẹ́ẹ̀ bọ́jẹ̀ àwọn márùn yìí ẹ máa 100,000 á fún wọn 20,000 bọ́dẹ̀ jẹ́ 150 lárí á fún wọn 30,000 kán lọ bí kún iṣẹ́ wọn. They should add it to their business. Àwọn àkàndá èrè ẹ jẹ́ ìṣe tí wọ́n kí n máa lọ tó bá wá tó bá dẹ̀ wá náà ògo ni fọ́lọ́ ó yẹ bá wo kọ́mẹ́ǹtì yẹn àwọn àkàndá rèé àwọn àkàndá ẹ má máa pọ̀ ní disable o they are not disabled wọ́n disable o wọ́n disable o Evangelist Jésù Mọ́dúnmi Ọlọ́run fún wọn 10,000 sẹ́yìn orí ni Ọlọ́run fún 10,000 naira God bless you oye dúpẹ́ mo ń bọ̀ hello yes ma olùwàṣẹ́ ṣé àwọn àkọ́dá yẹn àbí 100,000 fẹ́ yìí márùn-ún. God bless you o. Àdúrà yín ọgbà o. Àdúrà yín ọgbà o. Àṣẹ látòkè mi bíbẹ̀ jẹ́ bẹ́ẹ̀ tó lù wá ní. Ẹ ṣé ma yes ma lẹ́nu sin abẹ́ẹ̀dẹ̀ wà rọ́ lọ́wọ́ báyìí. Ó jẹ́ hello yes ma 20,000 fáwọn àkàndá. Ẹ̀sìn ó jẹ́ lò ó 130,000. Ó jẹ́ 130,000. Hello. Yes ma. Amen. Okay, omi tán bá wa jáde ní ẹ̀kọ́ ni. Mọ́mì ògbé òní gbẹ̀yìn o. Ẹ ó máa rí ànúgbà, ẹ ó máa ga sí i. Bẹ́ẹ̀ ni yóò rí. Jésù Olúwa wa, God bless you mọ́mì. Ẹ ṣé o, àwọn náà máa fún pure water 20 bag lọ́sẹ̀ẹ̀sẹ̀. Ẹ ṣé ma. 50 bag, sorry 50 bag mama wa. God bless you ma. Ẹ ṣé mọ́mì, God bless you. Yes ma, ẹ ṣé mọ́mì. Thank you mọ́mì, ẹ ṣé ma. Yes ma. Ó jẹ́ lóòótọ́ náà fáwọn àkàndá. 130,000. 130,000. 130,000. Hello. Mo fẹ́ sẹ́ndì 25,000 fáwọn àkàndá yẹn. 25,000 fáwọn àkàndá. Èló la ní ọ̀dà àwọn èèyàn ti dá 155. Ẹ ṣé o, àdúrà yín ó gbà o, ẹni dààmú o. 155. Ẹ̀yin náà ra àánú gbà o, ẹ ṣé o. Ẹ ṣé o, ẹni dààmú ẹni jábọ́ o. Ó jẹ́ lò 155,000. 155. Ẹyẹ dúpẹ́. Ẹ ṣé o, àdúrà yín ó gbà o, ẹni dààmú o. Dáadáa lẹ́dẹ̀ lẹ́gbẹ̀ẹ́ òkú délé o. Hello. Yes sir. Yes sir. 20,000 fáwọn àkàndá. 175. Àdúrà yín ó gbà o. Ẹ ṣé o, Ọlọ́run gbé yín ga o. Ẹ̀ẹ̀ni jábọ́ o. Ẹ̀ẹ̀ni jábọ́ o. Ẹ̀ẹ̀ni jábọ́ o. Ọwọ́ yín ọmọ rò ní ọlọ́run ẹ̀ẹ̀ni jábọ́ o. Ẹ̀ẹ̀ni dẹni àwátì o. Ẹ̀yin bí mo fura sí yín o. Mo fura sí yín o. Hello ma. Yes ma. Hello ma. Ṣé sáwọn àkàndá? Oh, God bless you. 205,000. Ẹ wá ọmọ ńlọ díẹ̀. God bless you ma. 205,000. God bless you ma. Hello. Hello. Yes sir. Fáwọn àkàndá àbí? 20,000. Àdúrà yín ó gbà o. Ẹ máa rí sẹ́ẹ̀dì wálé o.
Hello. Ẹ kálẹ́ sà. Sà. 20K, sir. 245,000. Sà tẹ́ bá rí picture wọn, tẹ́ bá lè screenshot picture wọn kẹ́ send èrò ti pọ̀ tá a ti gbé ní ọ̀sẹ̀ yìí. Mi lè sọ pé ní báyìí, tẹ́ bá rí picture wọn, tẹ́ bá screenshot èmi á dá wọn mọ̀ pé ẹni ni o, màá dá wọn mọ̀ sà. Yes sir. Ẹ lọ wò kẹ́ wá screenshot ẹ kẹ́ wá send ẹ. Yes sir. Yes sir. Yes sir. Yes sir. Yes sir. Yes sir. Èrò pọ̀ lórí ayẹ́fẹ́ dádì. Ẹ screenshot ẹ kẹ́ send ẹ sí mi sir. Èrò pọ̀ sir. Yes sir dádì. Yes sir. Ẹ má bínú sir. Yes sir. God bless you daddy. We love ẹ máa rí àánú gbà sir. Thank you sir. Yes sir. Yes sir. Àwọn kò ti rí gan o. Owó àwọn àkàdá jẹ́ lò. 245,000. 245,000. 245. Máa sọ̀rọ̀ bí ará àwọn Amẹ́ríkà wọ́n ní 245. Yóò ṣe 245. 245. 245. Mo ló ti wá. Ó kò ní ìfẹ́ ní o. Yes ma. Yes ma. Àwa náà là ń sọ̀rọ̀ ma. Mo sẹ́ni 20,000 sí ọmọ tó ní kánsà nìkan ọmọ yẹn. Very good. Ẹ ṣé mọ́mì. God bless you ma. Ẹ ṣé ma. Thank you ma. Ẹ já máa lọ o. Àmì àmọ́ ti lọ ni. Àmọ́ ti lọ dájú o. Kí lẹ sọ? Dáàdì. Kí lẹ mọ́ ti ṣe? Obìnrin ìfọ́ ni kámọ́ ti lọ dájú o. Ògo ni fọ́lọ́run lókè. Jẹ́ ń gbé kan tó kù yìí. Hello ma, èló ló wà àwọn kan jẹ́? 245,000. Hello ma. 245,000. Hello, yes ma. Hello. Yes ma. 30,000 sáwọn àkọ́dá. 30,000 sáwọn àkọ́dá. Ojelo. 275,000. God bless you ma. Ẹ ṣé ma. Yes ma. Yes, ẹ ṣé ma. Àwọn márùn-ún àbí. Abáyọ ẹ̀mí wọn ṣe pọ̀ jù báyìí lọ so that ó lè ní kí mi. Irú àwọn yẹn sọ yẹ ká jẹ́ káwọn náà. Àbí tó bá fẹ́ rí mi fún so yóò jowó náà lọ. Kí lè fẹ́ rí mi fún? Ìrànlọ́wọ́. Èsì bí. Kí lè fẹ́ rí mi fún? Ìrànlọ́wọ́. Àwọn márùn-ún ni o lọ mi. Wọ́n ti láwọn òsì lára wọn. Ìrànlọ́wọ́ ṣé èmi ò kówó kan bì kan àwọn tó lọ ń lòrè. Ètò ẹ̀rẹ̀ fi wà bẹ́ẹ̀ wọ́n dẹ̀ ń káyìn mọ́ wọn ẹlẹ́yìn òsì lára wọn o. 275,000 jẹ́ ń gbélé ìkáwọ́ tán sọ. Hello. Àwọn márùn-ún náà wà ń bí àwọn náà kà. Security ó sì yín padà sínú ṣọ́ọ̀ṣì. Hello. Kẹ́ẹ̀dẹ̀ máa wá obìnrin o, ìbò ọlọ́mọ. Bẹ́ẹ̀ ní wọ́n ti sọ ti pé àwọn náà sọ tẹ́lẹ̀ ẹ ṣé mà. Bẹ́ẹ̀ lẹ pè lẹ́ẹ̀kan. Yes ma. Ẹ ṣé mà. Ẹ ṣé mà. God bless you ma. Ẹ ṣé mà. Wọ́n ní sọ́wọ́n lára wọn ọláwọn òsì ń bẹ̀. Dádì ló tún bí wọn. Wọ́n láwọn ọ̀dà wọn. Wọ́n láwọn fẹ́ rí dájú. Ọlọ́run tó fẹ́ yẹ kó wọ́n pọ̀ 275. 55,000. Pàtẹ́wọ́. Wow. Hallelujah. Láwọn ìjà náà. Lẹ́nu sí 275. Hello. Ẹ ṣé ma, God bless you ma. Ẹ̀ńtọ́lá ọ̀ma send 30,000. God bless you ma. We love you. Ẹ ṣé ma. Lẹ́nu sí 275. Ẹ lọ mú mi sí yùn náà. Àbí ta ló fẹ́ pè sí? Ta ló fẹ́ pè? Sọ ń pè mẹ́rin ni. Ẹja àdàlẹ́ báyìí. Ó dà jẹ́ ìgbà kọ̀ọ̀kan ilé òtútù. Ẹja ayọ̀ lọ sí mi. Ẹja ayọ̀ lọ sí mi. Ẹ dúró gbowó yín o.
ẹ dúró gbowó yín o ẹ lọ jókòó wọn á pè yín. ó ń pè ẹ̀ sí dà. Yes, man. So God bless you, lovers. We love you. Ẹ ṣé o. Ìrànlọ́wọ́ náà wá fún. Wọ́n sì láwọn ò sí lára wọn. Tútù táwọn tí kò ń pín yẹn. Wọ́n láwọn ò sí lára wọn. Ẹ ra àdúgbà. Ẹyẹ yẹn wá ẹ̀ ní jábọ́. Ọlọ́run ò ní fi sílẹ̀, Ọlọ́run ní kọ́ yín sílẹ̀. Ẹ rí ìrànlọ́wọ́ Ọlọ́run. Òun náà máa ń sọ pé ìrànlọ́wọ́ kéékèèké ó máa ń bí ńlá wá. Bí ráìsì là ń pín kò wá sí mọ́ mo wá ní kí n fáwọn yẹn 2,000 mọ̀ wọ́n á lé wọn lọ́wọ́ àwọn yòókù wọn wà ń bẹ̀ yẹn torí pé ó jẹ́ 2,000 wọ́n láwọn ò sí ń bẹ̀. God bless you. Nọ́mbà tí ó pèsè 07054900751. Once again 07054900751. Account number tẹ́ máa support sí 01991315544 01991315544 GT Bank Gabriel Adébọlá. God bless you. Ikorodu, we are coming on Saturday. Expect me live tomorrow morning. Ma ṣe live láàárọ̀ ọ̀la ní aago 11. Ẹ̀dẹ̀mọ́rẹ́ ti one-on-one prayer ní alẹ́ ọ̀la. Àwọn yóò ti ní fún ìyẹn náà dáa. Àjọ máa ṣe prayer lálẹ́ ọ̀la ni. Àjọ máa mú nǹkan lẹ́wọ̀. We're going to pray till we receive answer. Pray until something happens. Pray until you get it. Pray until you touch it. Pray until you see the sign. Pray until miracles start to happen. God bless you. I love you. It is well with you.